ọmọ Yorùbá ọmọ Oòduà a kú oríire o ọmọ Yorùbá a kú oríire a kú oríire a kú oríire ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section pé congratulation kéèyàn sọ bẹ́ẹ̀ ká bá bẹ́ẹ̀ òun ni ìyá ọmọlúàbí ẹ̀yin èèyàn wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ó bàbá dámì ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tàbá rí kánà rírí olóyè Sunday Ìgbòho ti ṣe gudugudu méje ẹ̀yà mẹ́fà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Sunday Ìgbòho ti restore peace sí ìlú 8 ní Kwara bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Gani Afiji ìròyìn támojúbà ọmọ Yorùbá àwọn Fúlàní wọ́n ti kẹ́rù wọ́n ti sá lọ lára àwọn ìlú tí wọ́n tú ní Kwara láti bàbá ńlá Ìfẹ́lódù Igbákan àmì ìmọ̀ọ́ká wọ̀lú yẹn 8 lolóyè Sunday Ìgbòho ti restore peace sí báyìí tí gbogbo àwọn tó sá lọ ti sá padà wálé a kú oríire ọmọ Yorùbá ṣe rí pé ọ̀rọ̀ tí bàbá wa Onírìṣà tí wọ́n sọ ti ń ṣe o ọ̀rọ̀ tí wọ́n ń sọ ti ń ṣe wọ́n náwọn lè fi ògùn olóyè Sunday Ìgbòho gbárí wọ́n ní tóògùn ẹni bá dáni lójú á máa fi gbárí ni ọ̀nà olú ọmọ olóyè Sunday Ìgbòho ọdẹtù ti jẹ́wọ́ ọmọ kan kódà lẹ́yìn ìròyìn ayọ̀ tí mò ń sọ yìí àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá wọ́n ti ṣe ìlérí tó tóbi kàǹkà tó dàbí ẹbọ tó ń kagún láyà ọmọ Yorùbá a kú oríire gbogbo àwọn lọ́balọ́ba Kwara wọ́n ti ń kọ sáárá wọ́n ń dúpẹ́ wọ́n ránṣẹ́ sólóyè Sunday Ìgbòho pé àwọn ọmọ ẹkùn tó wà bíbà yìí wọ́n ń ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ gbọ́ kódà gómìnà Kwara ó ń dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Ìgbòho látòrí executive governor dórí deputy governor dórí chief of staff gbogbo wọn pátápátá nípínlẹ̀ Kwara àtàwọn lọ́balọ́ba àti gbogbo àwọn ará ìlú wọ́n ń dúpẹ́ lọ́wọ́ olóyè Sunday Ìgbòho nítorí pé kí ni wọ́n ti dá àlàáfíà padà sílùú 8 ní Kwara state mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí now ẹ sọ fún mi àwọn bàbá wa kan wọ́n gbé dìbéètì kan dìde kó tó di pé ọ̀rọ̀ Kwara yìí ṣẹlẹ̀ ni wọ́n ti gbé dìbéètì yẹn jáde dìbéètì ẹlẹ́wàá nùkan tó gbé mi jáde ní wákàtí ẹ gbọ́ àwọn bàbá wa sọ̀kan mẹ́rin kan a fẹ́ bí ẹ̀yin ara lé ẹ gbọ́ ṣé kí ìwé ẹkùn máa dá ọpúrẹ́tì lọ bẹ́ẹ̀ yẹn pé oníkálukú máa ṣe tiẹ̀ lọ́tọ̀ àbí kí olóyè gbà kó parí ìjà fáwọn àti Mrs. Gani Adams torí pé àwọn OPC wọ́n ti nawọ́ pé kó parí ìjà fún wa àwa kọ́ la bẹ̀ wọ́n o a ní bẹ̀ wọ́n láéláé àwọn ló ń bẹ̀bẹ̀ gbogbo OPC láwà pẹ̀ ni àjọ ń ṣe tẹ́lẹ̀ but àwọn OPC Gani Adams nìkan la àjọ ṣe ni wọ́n bá wa ṣe ewúrẹ́ tí wa kò ní ò bá àgùntàn wọn ṣe àgùntàn wọn ló ní ìyá òun òbí dúdú ẹ gbọ́ ìbéèrè mi dáadáa ọ̀kẹ́dẹ̀ bá wa down sí comment section ṣé kí olóyè máa operate on his own independently bẹ́yẹn àbí kó parí ìjà fáwọn àti Gani Adams kó wá di ẹyọ kan kọjọ máa ṣe papọ̀ kó lóyè wá dàbí number 2 àbí number 3 ṣe faramọ́ bí ọmọ Yorùbá àbí kí ìwé ẹkùn dáwọ́ṣẹ́ dúró kí OPC máa ṣiṣẹ́ lọ tàbí kó suspend ẹgbẹ́ méjèèjì kí wọ́n gbé àwọn míì dìde ṣe gbọ́ ìbéèrè mi dáadáa mi ò kò ń ṣe àròsọ o gbogbo ala mọ̀ pé àwọn ọmọ Yorùbá a nífẹ̀ẹ́ ọ̀tẹ̀ a nífẹ̀ẹ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kú a nífẹ̀ẹ́ ká máa nǹkan tá a lè ṣe lógún ọdún a máa fẹnu sọ bí ìpa lè ṣe láàrin ìjọ kan òun ló dí fá fún àwọn OPC tó ń lérí tó ń léka tó ń léfọ̀ tó ń ṣe gbogbo ẹ̀ tó ń ṣe bẹ́ẹ̀ nípa àwọn lè sòkè dilẹ̀
ọmọ Yorùbá ìrù ẹkùn kò bẹ́ẹ̀ nìkankan jà o, ìrù ẹkùn kò bẹ́ẹ̀ nìkankan jà, àwọn ló ń bá wa jà. Kí dẹ̀ ló fà á tó fi ń bá wa jà? Ìbẹ̀rù, ẹ̀rù ló ń bá wọn. Wọ́n wò ó pé ṣé ìrù ẹkùn ò ní gbalẹ̀ Yorùbá mọ́ àwọn lọ́wọ́? Wọ́n ti gbàgbé pé àwọn kọ́ làwọn nílẹ̀ Yorùbá, pé ọmọ Yorùbá jọ ní gbogbo wa. Torí tí wọ́n bá rántí pé ọmọ Yorùbá jọ ní gbogbo wa ni ìbínú tí wọ́n ń bì yìí wọn ò ní máa bí. Bọ́ ṣe fi ẹsẹ̀ họlẹ̀ lásán lásán tí wọn ò ní kankan tí wọ́n lè ṣe, wọn ò ní máa ṣe bẹ́ẹ̀. Ilẹ̀ Yorùbá ó wà fún gbogbo ọmọ Yorùbá ni. Ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ó dẹ̀ kàn wá jura wa lọ. Ó kàn àwa gbọ̀ngbọ̀ngbọ̀n, ó mọ ọmú láyà wa. Òun ló fà á tó lóyè Sunday Igboho tí wọ́n fi lè dákẹ́ lórí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Yorùbá, lórí bí Fúlàní ṣe ń pa ọmọ, tó ṣe ń fojoojúmọ́ pa ọmọ Yorùbá, tó ń fojoojúmọ́ jí àwọn ọmọ Yorùbá gbé. Wọ́n á gbowó, wọ́n á tún pa míì tí kankan ò sí nítorí ẹ̀ ṣẹlẹ̀. Ṣùgbọ́n látìgbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ti wọlé, wọ́n fa ọmọ wọn olóyè Sunday Igboho, wọ́n fà á lọ́wọ́ sókè pé ìwọ ni mo fẹ́, ìwọ ni olórí jagunjagun gbogbo Nàìjíríà fún èmi Tinubu. Wọ́n fa ọwọ́ olóyè Sunday Igboho sókè. Kí ló fa ọwọ́ wọn sókè fún? Mrs. Gani Adams ó bá di pé wọn ò lè sùn, wọn ò lè wó mọ́ lórí pé wọ́n fa ọwọ́ olóyè Sunday Igboho sókè. Ohun tí bàbá wa Ọ̀nìrìṣà tún ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, a gbọ́ pé Mrs. Gani Adams ó sáré pè emergency meeting. Ìṣe wọn nìyẹn. Tó bá ti rí ẹni tó ṣe nǹkan tó ní láárí báyìí, tó bá ti gbé ṣubú, ara wọn ò ní balẹ̀. Ìgbòho dẹ̀ ṣe gbé ṣubú. Ìwọ tó bá wò kó fẹ́ gbé Ìgbòho ṣubú, tó fẹ́ gbé ìrù ẹkùn ṣubú, tó fẹ́ gbé ilẹ̀ Yorùbá ṣubú, ìwọ ló máa ṣubú tẹ̀mítẹ̀mí, taratara tẹ̀mítẹ̀mí. Ọ̀dàlẹ̀ balẹ̀ kù, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Kò ń ṣe inú ayé yìí mọ́ làwọn èèyàn tún máa trust OPC Gani Adams lórí ìbéèrè tèmi béèrè. Mi ò tóbi jùlẹ̀ Yorùbá lọ, ṣùgbọ́n tó bá fi dídá èmi, màá ní nǹkan, wọ́n lè parí ìjà fún wọn o, but oníkálùkù lọ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Torí trust àwọn eléyìí, wọ́n lè gbàbọ̀dè fún wa. Yes, tó bá lè gbàbọ̀dè fún bàbá Fáṣẹ̀hùn, ẹni tó dá ẹgbẹ́ sílẹ̀, tó dẹ̀ rí pé gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó fà ìmọ́ra, tẹ̀lẹ̀ ló gbogbo ọgbọ́n, tẹ̀lẹ̀ mú ẹgbẹ́ hijack ẹ̀mẹ́ni yẹn lọ́wọ́, débi pé wọn ò gbọ́ kankan nípa bàbá yẹn mọ́ tí bàbá yẹn fi kú. Ṣé irú àwọn èèyàn bẹ́ẹ̀ la máa ń ní kájọ máa ṣe ìrù ẹkùn tó yí kí ni? Kò jọ. Oníkálùkù lọ jókòó yá àti bàbá ẹ̀, oníkálùkù lọ máa ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Lóòótọ́ ọmọ Yorùbá jọ ní, a nígbàgbọ́ pé torí àmọ́ bí ojú lu ọmọ Yorùbá ni wọ́n, bọ̀ a nígbàgbọ́ pé ọmọ Yorùbá ni wọ́n. Gbogbo àwọn tó wọ́n ti bá wọn iṣẹ́ sẹ́yìn, gbogbo ọ̀rọ̀ tó ń sọ nípa wọn, àwa fẹ́ rí ní ìpínlẹ̀ ọlọ́pàá. Ó ní fídíò kan tí mo rí láìpẹ́ yìí. Bàbá kan pe àwọn ní ààrẹ ìṣọ̀kan ọmọ Yorùbá, tó sọ̀rọ̀ ránṣẹ́ sí bàbá Èkìtì pé bàbá Èkìtì kó ṣọ́ra wọn lórí ọ̀rọ̀ Gani, kẹ̀kẹ́ kan, Gani ní Ààrẹ Ọ̀nà Kakanfò, òun ní gbọ́ ọ̀nà. Bàbá ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀, ẹni tẹ́ ń gbèjà ẹ̀, rí ohun táwọn ọmọọṣẹ́ tí wọ́n dánwò ni. Kí ni bàbá Èkìtì ti sọ? Kí làwa gan ti sọ? Compared to nuisance táwọn ọmọ OPC Gani Adams constitute online, kò dẹ̀ yé wọn ni wọn ò ní làákàyè. Wọn ò mọ̀ pé gbogbo damage control táwọn ń ṣe yẹn, wọ́n tún fi ń create sympathy fún olóyè Sunday Igboho àti fún ẹkùn. Ṣèbíjọ́ tí ìkan náà ọmọ wọn jáde tó ní kó lọ sọ pé ìrù ẹkùn gbọ́dọ̀ wá síbẹ̀ jù Lẹ́kì. Ṣèbíjọ́ kejì ni bàbá wa Ọ̀nìrìṣà fún wa 100 million tó dẹ̀ tún fún wa ní Helios tutù chácháchá ṣábẹ́ Toyota Takuma 2010 model. Káì
6 plug ni wọ́n ń tà ní 20 million. Èmi gan nífẹ̀ẹ́ sírú ẹ̀. Mi ò mọ̀ pé ní ẹ̀sùn tó lẹ́sì bẹ́ẹ̀ yẹn wà. Wọ́n ní 6 plug ó ya wèrè débi pé ó tún lè sáré jù tí Ìgbòho ń lò yẹn lọ. Torí t'Àlàyé lò yẹn automatic ni. Èyí tó dẹ̀ jẹ́ manual náà wà ńbẹ̀. But eléyìí Toyota Tacoma yìí a gbọ́ pé bóyá manual ló pé àbí auto àbí kọ̀ọ̀kan mi tí ẹ mọ̀. But ju gbogbo ẹ̀ lọ wọ́n nìyẹn tún ya wèrè. Ó wù mí bí mo ṣe ń sunkún mọ́tò látijọ́ yìí. Ó wù mí pé k'Ọlọ́run ṣe mọ́tò yẹn kó ṣe irú ẹ̀ fún mi. Wàláhì inú mi á dùn, mo f'Ọlọ́run búra. Toyota Tacoma irú tí Ọ̀nìrìṣà tí wọ́n fún Ọ̀ṣun State, k'Ọlọ́run ṣe irú ẹ̀ fún mi náà, inú mi á dùn gan. Torí mọ́tò yẹn rìn 6 plug ni. But 20 million bó ni Max B ti fẹ́ rí, but Ọlọ́run lè ṣe. Ọlọ́run lè gbé aláàánú pàdé Max B TV tó máa ní ṣé mọ́tò tọ́ ni fún wọn yẹn ló fẹ́, ó yá má worry. Tó bá ti dọ̀la màá ní kẹ́nìkan gbé wá fún ẹ. Inú mi á dùn. Tàbí in the next 30 minutes ẹnìkan máa pè ẹ́ sí tó máa gbé mọ́tò yẹn fún àtiwé àtẹ̀fù. Ó possible dáadáa nílẹ̀ Yorùbá yìí. Ó possible. Yes. Ṣùgbọ́n ẹni mọ́tò tó máa fún mi tó máa jẹ́ kó sí mi báyìí Ọlọ́run má jẹ́ kó gbé wá wájú mi. Tó bá fẹ́ gbé wá gan kó change mind wọn, kó send owó yẹn kí lọ fẹ́ rà tó bá wù mí. Lágbára Ọlọ́run mi ní gba kó sí ní mọ́tò. Mọ́tò àwà gbé fọ́mọ wà, gbé fún ìyàwó wà, gbé fún àwọn tá jọ ń ṣiṣẹ́ wà. Ní rọ̀rùn ló máa jẹ́ lágbára Ọlọ́run. Kò ní jẹ́ tá máa lọ fi orí ẹ̀ ṣọ́gi tàbí fi bẹ́ sódò tàbí fi kó sábẹ́ tírélà tàbí fi jáàmù condemn tàbí tó máa gbẹ̀mí wa. Lágbára Ọlọ́run a ò ní gba irú ẹ̀. Ẹ support Max B TV. Max B TV and crews. Àwọn crew mi tá jọ iṣẹ́ lé 6, but àwọn 3 kan máa ń kó lọ sí everywhere tá bá lọ. Nígbà tí a ṣẹ̀ṣẹ̀ ń rí tọ́rọ́ kọ́bọ̀ tá fi kò dàbí ìsìn tó jẹ́ pé owó mi ni mo fẹ́ run everything tí mò ń ṣe. Tẹ́yìn náà bá wò lọ bọ̀ ṣé táìmù ìlú ẹ̀ kí n ju fídíò lẹ̀. Bọ̀ ẹ lẹ́fí máa mọ̀ wípé òótọ́ ni mo sọ fún yín. Kò rọrùn, it's not easy. Íńtánẹ́ẹ̀tì mi ti tán báyìí nísìnyí. I swear down. Íńtánẹ́ẹ̀tì mi ti tán. Nísìnyí báyìí tí wọ́n máa ṣe íńtánẹ́ẹ̀tì mi sí, tí má tẹ̀ máa ṣe tó kéré, torí kò ń ṣe Nàìjíríà íńtánẹ́ẹ̀tì. Tí wọ́n máa ṣe tó kéré jù is ní náírà is about kásá níbi àbí 150,000. Kí mo kàn fẹ́ ṣe wọ̀nba tó máa sì gbé mi fún bí ọ̀sẹ̀ 2 àbọ̀sẹ̀ kan. Tí bá ṣọlù ó máa gbé mi ọ̀sẹ̀ 2. Ẹni tí Ọlọ́run bá bùkún fún kó ṣàánú mi. Kí lè lọ ṣe dátà ní MTN of ìlú yìí. Tí a bá fẹ́ ṣe anything internet tàbí anything phone ẹ máa dé ọ́fíìsì MTN. Tó bá fẹ́ ṣe dátà tó bá pẹ́ tí ń lò tẹ́lẹ̀ tẹ́ fẹ́ renew ẹ lè wọnú shop tàbí kẹ́ lọ gbé títì kẹ́ lọ ṣe. But tẹ́ ẹ fẹ́ gba wifi ẹ dé ọ́fíìsì. Tẹ́ bá tó wá fẹ́ recharge wifi tó jẹ́ unlimited ẹ tún dé ọ́fíìsì. Ẹ̀yin tó lọ bá bùkún fún ẹ support mi o. Ẹ má wò mí níran o. Ẹ má jẹ́ káyé ìṣòro tó ń di wa o. Kó tó di pé màá bọ́ sí ìpele kejì ẹ jẹ́ a sáré dókè ọ̀hún. Bítàtì ẹkùn tí ń wọ̀ láìka pẹ̀lú àwọn kíndìnrín tó ní sọ̀rọ̀ nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí ìyádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàárọ̀ bítàtì ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo èyí tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàárọ̀ bítàtì yóò bá wà dáadáa. Ìṣòro ara ríro ń kọ́
Láúlá Bitter Tea òun ni ká ẹ gbẹlura láti wá rí egbòogi Láúlá Bitter Tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 tàbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bá darí èyí inú ẹ̀jẹ̀ ti kẹ̀jẹ̀gbọ̀n lọ́wọ́ Láúlá Bitter Tea gbẹ̀rura kò rí àtọ̀ bẹ̀. ẹ káàbọ̀ ẹ̀yin wa Láúlá Bitter Tea nọ́mbà ọ̀nà rẹ̀ ti rí yẹn ìwọ tí kò ọmọkùnrin yẹn bá kéré oní prostate cancer fibroid arthritis anything that has to do with disease ẹ pè wọ́n ṣàdó medical tí ó lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n bí àkọ́mọkùnrin yẹn tó fẹ́ kó tóbi láàrin ọ̀sẹ̀ kan tàbí ìwọ tó lè kọ́ lẹ́kọ̀ọ́ gbọ̀ngbọ̀n ìwọ tó máa ṣe ìṣẹ́jú márùn-ún tí wàá pé Láúlá Bitter Tea we are proud of him because they supply all over the world wọ́n dẹ̀ ti wà tipẹ́. Mo fẹ́ play video kan fún wa bẹ́ẹ̀ kájọ wò tí wàá ti play video yìí tán màá padà analyse ẹ̀. ọmọ Yorùbá ààrẹ Gani Adams ti padà fọwọ́ ara wọn sọ pé unfortunately wọ́n dí ìwòkù Gani Adams àwọn ọmọ ẹgbẹ́ wọ́n ti bọ́ aṣọ àpọ́nlé tó wà lára wọ́n gbà lára wọ́n fà ya wọ́n dáná sun mo bẹ́ẹ̀ gbọ́ mi àwọn ọmọ tó tẹ̀lé Gani Adams wọ́n ti fi ọwọ́ ara wọn fi gba aṣọ Gani Adams wọ́n fà ya wọ́n dáná sun wọ́n wá kó ewu ẹ̀ wọ́n dà sómi tó túmọ̀ sí pé kò lè balance mọ́ láéláé. Now ọmọ kan tí Gani Adams tí wọ́n sì tà ń ṣe ohun tó sọ ló fẹ́ play fún yìí ó fẹ́ tó gbàjọ gbọ́ dáadáa èyí tàbí ṣùgbọ́n kò sí àní àní bẹ́ẹ̀ wọ́n rẹ̀. wá sí ẹ̀ máa wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ èsì ó yá àgbọ̀. onísàdá tó ká mọ́nú ẹgbẹ́ OPC ẹgbẹ́ ládàá. tí Ààrẹ Ọ̀nà Kakanfò ẹgbẹ́ tiwa kò ń ṣe ẹgbẹ́ tó lè máa tì kiri pé lọ ṣe báyìí ni kò ṣe. Gani o mo fẹ́ kó o yan káwọn ọmọ síbi báyìí no ẹgbẹ́ ààrẹ ti kọjá yẹn. ọdún ló bá wí o. àwa ti kọjá gbogbo yẹn. ìdí tí mo fẹ́ sọ eléyìí lára àwọn ọmọ mi ìfọ́n ló sọ́kà ọ̀gá ká ṣe bá ká dúró lẹ̀ ṣé wọ́n ṣe dé. ìwádìí o ẹ̀yìn àná ń bọ̀ wọ́n ṣe nìyẹn o. ọdún ló ń sọ̀rọ̀ sí o. ó fẹ́ máa jẹ pápákọ̀ lẹ̀ wá. ẹgbẹ́ wa torí ń bá jẹ ká bá ń bá jẹ jẹ because ẹgbẹ́ tó bá lọ́jọ́ ọ̀dọ́ èèyàn kì í fi ilé ẹgbẹ́ báyìí èèyàn kì í fi ilẹ̀. tó kó yẹ lé tó bá ṣe gbẹgbẹ́ kan dé fún ọ tó yá o lé ní wọn fún ẹ 30,000 ọkọ̀ 30,000 ọkọ̀ ẹ̀ńdá ẹgbẹ́ tó bá lọ́wọ́ sí ìyẹlẹgbẹ́ tiẹ̀. ẹgbẹ́ tó bá fún ẹ ní nǹkan bẹ́ẹ̀ kò ṣe gbé ẹ o lọ sí ìgbà ni o wọ́n fẹ́ gba ohun tó ní lọ́wọ́ ni o. wọ́n tó bá jẹ́ OPC ti Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n bá lè máa wọ́n torí mò ń gbọ́ àwọn nǹkan tó ní wọ́n bọ̀ ẹ wá jọ́ ẹ̀ a máa fún yín lówó mọ́tò a máa fún yín lówó gbá kínní kan ẹgbẹ́ kínní kan náà ń dáwó sí. jẹ́ kí n sọ fún ẹ ẹgbẹ́ tó bá dáwó sí ẹgbẹ́ tó náwó sí òun lẹgbẹ́ ẹ o nítorí wà lè rẹ mọ̀rọ̀ nígbà àjọ ní kínní yìí nà àjọ ṣe bá mi wọ́n lè sọ̀rọ̀ wọ́n lè yan fanda bẹ́ẹ̀ ni ṣe yan fanda yìí. kò ṣe pé ẹgbẹ́ táwọn àjọ pé ìlú àdókè ẹgbẹ́ tó náwó sílẹ̀ ń gbowó bẹ̀ tó lẹ́nu ọ̀rọ̀ àní sọ fún ẹ kó gbẹ́nu òsì gbẹ́nu rẹ̀ ìsọ̀nù gbòó yóò bá pọ̀ ní makọ́kọ́ ẹ̀. àwọn ta ló ń bá wí ibi tó bá wù wọn náà àti ẹ lọ. ṣùgbọ́n bẹ́ẹ̀ ti wá ẹgbẹ́ alálùbáríkà ni èmi ò ṣẹgbẹ́ ṣe mi ò ṣẹgbẹ́ òbò mi ò ṣẹgbẹ́ ẹ̀yà mi ò ṣe tàpá rẹ̀. lẹ́gbẹ́ táwọn bàbá wa fọwọ́ sí. ẹgbẹ́ tí mo mọ̀ èyí mo ṣe. ẹgbẹ́ táwọn bàbá wọn ní ìṣàjálẹ̀ àtàwọn ló bá ló bá dé. bákan ẹgbẹ́ ìjọba lẹ́gbẹ́ táwọn bàbá wa fọwọ́ sí. abẹ́ yìí kọ́. olùdíje aláṣọ wípọ́. ẹgbẹ́ tí mo mọ̀ èyí mo ṣe. èmi ò ṣẹgbẹ́ ẹ̀yà n ò ṣẹgbẹ́ òsì
N ò ṣe tàparò alájọ pípọ̀. Ẹgbẹ́ tí mo mọ̀ ní mo ṣe. Ó ní jábára bọ̀ kò ní pẹ́ dé. Ẹgbẹ́ tí jábára bọ̀ kò ní pẹ́ dé náà. Ìjábára bọ̀ láti wá gbọ̀mọ̀ ojú àlá. Bàbá jẹ́mọ̀ ojú àrò kà sí jẹ́. Bàbá jẹ́mọ̀ ojú àrò kà sí jẹ́. Onígbẹ́ ilẹ̀ orí ọ̀yọ́. Ó kú máa ṣàgbé kòkòkò. Aláyé ò fẹ́ ní ọ̀rọ̀ o kà sí jẹ́. Ó mà ṣe. Onígbẹ́ ò fẹ́ ní àkùjọ. Ọ̀rọ̀ wọn gbọ́ kú. Onígbẹ́ ò fẹ́ wá bọ̀rọ̀ o kà sí jẹ́. Bàbá jẹ́mọ̀ ojú àrò kà sí jẹ́. Ẹ ṣe gan ìyá lára mi. Bàbá ní ká tẹnu bọ̀rọ̀. Wàláhì tí bá ní kí n máa sọ ohun tí ààrẹ ti ṣe nínú ayé àwọn èèyàn. Àmọye lọ́ba tó jẹ́ pé ẹgbẹ́ ìwọ ti dìde. Pẹ̀lú ilé tó ṣe báyìí ṣe báyìí báyìí wọ́n fi ní ìtumọ̀. Wọ́n fi ríran rí wọn nínú ìdílé wọn tó ti tó bá. Tí mo lè fọwọ́ ẹ̀sọ̀ yà tí mo lè kà. Tí ò ṣe méjì, tí ò ṣe 20, tí ò ṣe 30, tí ò ṣe 50. Ọ̀rọ̀ tó bá ti wà gbóhùn wọn. Tó bá ti ẹ̀jẹ̀ balẹ̀, àwọn èèyàn ti ẹ̀pọ̀ lọ ṣúwá nínú ẹgbẹ́ wa. Tó jẹ́ pé láti inú ọ́fíìsì wọ́n ti lọ di balẹ̀. Wọ́n jà tọrọ wa. Ó ti yé yí. Àwọn ọ̀gá kan ní wọ́n ní ìfá ńlá èrè lọ́gbẹ̀ yóò mọ. Ìfá ńlá èrè lọ́gbẹ̀ yóò mọ wọn kọ́ bá lábẹ́ ìpínlẹ̀ àgbẹ̀ tí rí. Ìfá ńlá èrè lọ́gbẹ̀ yóò mọ. Wọ́n tún wá kọrin báyìí pé ọ́fíìsì ńlá èrè lọ́gbẹ̀ yóò mọ. Ojú àgbáyé lọ́gbẹ̀ yóò mọ. Wọ́n ń gbọ́ dúdú wa nínú lọ́dọ̀ ọ̀hún tí rí. Ojú àgbáyé lọ́gbẹ̀ yóò mọ. Ó bí ìlú tiwa káàkiri, ó ti wà ní 170 country. Wọ́n jókòó síbẹ̀, ó ṣèrànù, wọ́n bá wọn dìtẹ̀, ẹ̀yà àgbà ránù. Wọ́n máa fọ́ fún yín. Àwọn ojú yín kó tó jẹun, àwọn gbogbo yín kó tó jẹun. Wọ́n ẹgbẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Ẹgbẹ́ tí wọ́n ti kúrò ní ẹgbẹ́ tí ń dọ̀bálẹ̀ kiri máa ṣe gbèrè kiri. Ẹgbẹ́ wa ti kúrò lẹ́gbẹ́ tí wọ́n ti sí bíbẹ̀ sáwọn. Èyí bá jẹ ọlọ́wọ́ ṣe. Mi ti mọ̀ kó sọ pé. Ìṣọ̀dà ló jẹ ni. Àwọn ọmọ jẹ ni. Ìṣọ̀dà ló ṣe. Lọ́wọ́ ṣe jẹ́ nìyẹn. Ayé wa yóò bá àtàtà. Àti àwọn ọgbà ẹgbẹ́ tó bá wọ́n kálukú ló lè dálẹ̀. Ààrẹ ti bá wa sọ̀rọ̀ lọ́tún bá wa sọ̀rọ̀ lọ́sì. Ẹgbẹ́ níbo ni yóò ní tó bá lágbára àti gbẹ́gbẹ́lẹ̀ ká máa pọ̀ sí i, ká máa bí sí i, ká máa rẹ̀ sí i. Àwọn òjò àdéhùn. Ẹ̀yin màmá. Kábíyèsí nínú wa ni. Gani Adams tí wọ́n àwọn ọmọ ẹ̀ jáde kọ́ wá bú ọ̀ ní ìṣà. Mi ti lè sọ kankan. Ẹ̀yin èèyàn, afẹ́ òpinion yín ìbọn tó gbọ́ yìí. Ó tẹ̀ jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni mo padà bọ̀ ní sí láti wá tírìtì ọ́díò yẹn. Mo kàn wọ́n play ẹ̀ kí ìsọba sáré lọ delete ẹ̀. I'm going back to it right away.